sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kí ayọ̀bọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo wa taba torí anabi wa bí ẹ jẹ́ àjọ sókè kàdàkú sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kájọ fi salatu muktariya káfi wọlé káfi kanlẹ̀kùn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ rí i pé ilé ti di anthem wa mo sì fẹ́ nítan mọ́ pé kò sẹ́ni tí ò mọ salatu muktariya ní gbogbo wa tẹ́ wà ń bí kódà àwọn tó bá mọ́ jẹnu àjọ wípapọ̀ nísìnyí àjọ katania ọlọ́run kò tún wọlá ibi tí ọlọ́run ti fún bàbá wa Maulana Sheikh Ahmad Ibrahim Bukari al-Mukhtar. Damallahu hayatahu. Sheikh. lẹ́gbẹ̀ẹ́ ànábì bẹ́ẹ̀ ọlọ́run ti fún bàbá ọlọ́run kò wọlá àyè yẹn àti bàbá tọ́lọ́run fi hàn gbogbo tá a bá fi béèrè ọlọ́run kò fún ní kálukú wa. Amina ya Allah. ó yá Allahumma salli wa sallim ẹ jẹ́ àjọ wí dáadáa. Ala sayyidina Muhammadin. Salata tu'abibu biha ilayya libadaka wa yasana. ọlọ́run já sóríire. Wa tunakibiha. ọlọ́run Ibi min jami'i zulumati wa tarhamuni biha fil hayati wa fil mamati ya rabbal alamin. Muhammadun Rasulullah. Sallallahu alayhi wa sallam. a fi ọlọ́run àfi kí bàbá ti ní ká mọ̀ kí àwọn ọmọ ẹ ti ní Muhammad ní ká mọ̀ kí lára yín. Sallallahu alayhi wa sallam. Mọ̀lánà àríbẹ̀ ti sọ fún wa náà kọ́hún ẹni tá a bá ti kí Muhammad àti kí yín ẹni bó ti lè wù kẹ́yìn ó lo gbogbo mọ̀jà látù kó fi kí yín ẹni kò lè wù yín lórí bí pé kó kí Muhammad lára yín. mo fi ànábì mo fi kí yín bàbá ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Àmín. àjọ ṣetánìyà ni o ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. àwọn tó yàn bá ànábì ò sí bíbá yìí. Sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ ká ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Taniyatun rabihi bimidiyati shafi bilmantikil badihi abugibi ya Muhammadi li sadatun min izihim aqdamuhum fawqal jibah in lam akun minhum fali bihubihim izun waja bihubihim izun waja bihubihim izun waja wabijahihim wabi'izihim طيب لنا عيش الحياة واختم لنا بالخير ما لا لنا رب سوى ما لا لنا رب سوى ما لا لنا رب سوى ثانية ربيه بمدية شفيع بالمنطق البديهي أبوكي بيا مؤملي تانية ربي بمدية شفيع بالمنطق البديهي أبوكي بيا مؤملي يا ربنا صل على يا ربنا صل على خير الأنام من على السماوات الأولى بإذن ربي العلي تهانية ربي بمدية شافي بالمنطق البديهي أبوكي بيا محمد على بشار الموت
شهر الأولى وسودان شهر النبي أحمد شهر ربيع الأول ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد قد قص بربي قد قص بربي إذ كان كربي للأرض والشفيع بكل خطب مدل ثانية ربي بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد أهلا بشهر الفرح محمد شهر زابطة وفكرنا والمرح شهر النبي أفضل ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد شهر الفلاح والسرور شهر به سعادته موشى بين شهور متوج مكلل ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد أهلا بشهر الفاتح إغلاق كون الفاتح موقوص بالفواتح وجاء كتم الملة ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد أبوك يا لجموعبي يوما ونيلا قريبي وفضلي قربي قريبي وفضله بقريبي وموعده ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد وكتم لنا بالحسنى وكتم لنا بالحسنى واجمع لنا بالحسنى لدى المقام الحسنى مع رفيق أفضل ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد وكلنا وليا وناصرا حفيا لا نكشى قويا لا نكتشي قويا بجاه أبو داود ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد صلى وسلم صلى وسلم عليه أفضل الصلاة ما دام كونه إلى أبد وأبد ثانية ربيع بمدية شفيع بالمنطق البديع أبوك يا محمد بابا شوقك dákun má fi mí lẹ̀ láyìíkẹ́ tó bá ṣe ń kẹ́ ọ̀rẹ́ rẹ̀ dákun má fi mí
bá ṣe wúkẹ́ ọ̀rẹ́ má fi mí lẹ̀ láìkẹ́. Sàrà ìlà rọ̀bìlì àlì Sàrà ìlà rọ̀bìlì àlì wànálà àlà mọ́nsílì bílí wáyé wálé mọ́sàmìlì sàmọ́rù wálé mọ́tàfẹ́. Tó bá ṣe wúkẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ má fi mí lẹ̀ láìkẹ́. Àlèmúdí tàbá tọ́ àlìyàmí àlèmúdí tàbá tọ́ àlìyàmí wàsúlù ọ̀bìlì àlàmí wákàtàmù wùsùlù líwàkì wàsúlì wà wàlí kàwùsàrù. Tó bá ṣe wúkẹ́ ọ̀rẹ́ má fi mí lẹ̀ láìkẹ́. Àmọ́ ọ̀rọ̀ kan egun tó bá ṣe wúkẹ́ ọ̀rẹ́ tó bá ṣe wúkẹ́ ọ̀rẹ́ tó bá ṣe wúkẹ́ àyànfẹ́ tó bá ṣe wúkẹ́ ìyá rẹ̀ tó bá ṣe wúkẹ́ dàlí rẹ̀ dákun má fi mí lẹ̀ láìkẹ́. Tó bá ṣe wúkẹ́ ọ̀rẹ́ dákun má fi mí lẹ̀ láìkẹ́. That has been a wonderful recitation so far. Al-Imam Al-Gamawi, you were here last year and this year. Inshallah Rahman, comes next year, you shall be found. Amen. Amen.